You know, when you believe we are mad. Everybody think Yoruba people, we are mad or we don't know what we are doing. Everybody, you believe that you can just be toying with our life. Everybody, who I don't understand. Who is this man? I don't know, understand you. Irú ipò wo ló dì mú nínú ayé tèmi àbí nínú ayé dodo ọmọ Yorùbá that you can just come out and say that rubbish. Ọ̀rọ̀ tó jẹ́ kí ẹ sọ nínú yàrá, you just come out to say it outside. I am getting, listen to me. Torí bí mo ṣe ń rò àti bí àwọn ìyá yẹn ṣe ń pè mí, àwọn bàbá yẹn ṣe ń pè mí, listen to me. I am getting mad. Ikọ̀ ń ṣe mí ní brain right away. Ipò wo ló dì mú nínú Yorùbá? Kí ló ti ẹ̀ ń ṣẹlẹ̀ kókó tí ẹ̀ yé mi? Who are you? Tí ẹ ò bá dé fi ẹ jófin, another person will still come out again to do the same rubbish. Ọ̀rọ̀ tó jẹ́ kí ẹ̀yin pé àgbàlagbà sí, kí àgbàlagbà dẹ̀ sọ fún yín wípé ní sùúrù jẹ́ ká pé àwọn tó da ọ̀rọ̀ pọ̀ ká dẹ̀ bá yín settle ẹ̀ nínú ilé. You come out because somebody is pushing you. Whosoever pushing you, listen to me. Wo o ti build the name, o ti build the share. Má kọlù àwọn tí kò jẹ́ kó kọlù. I am doing this last video because of it. Because inú ti ẹ̀ ń bí mi. Something is happening to my brain. Listen to me. Mo ń ṣe this last video nítorí ẹ because I don't know what is happening. Can just come out, you just say rubbish. Ẹ kò lè bọ́ ta kẹ wá dá dodo ẹ̀rù for what? Ìkọ́ tí àwọn ìyá yìí ti ń build, ìkọ́ tí àwọn bàbá yìí ti ń build, àwọn broda wa, àwọn ẹ̀gbọ́n wa nílùú òyìnbó tí wọ́n ti ń build, tí wọ́n ti fi ọwọ́ sí, fi ara sí, fi owó sí, ìwọ kò bọ́ ta, ó wá ń sọ rubbish níta. You people go and learn from Nnamdi Kanu. Èèyàn kan ló ń sọ̀rọ̀ jáde. Tó bá dẹ̀ ti sọ jáde dodo yíbo ti gbọ́. It is not all this useless that you were calling, useless people you were calling agitator or whatsoever. It is èèyàn méjì ò lè sọ̀rọ̀ jáde. Bí ènìyàn méjì tẹ́ ṣe kóra yín jọ játijàti yẹn, tẹ́lẹ̀ pera yín ní agitator. Tí èèyàn méjì bá ti jáde tó ló sọ̀rọ̀, irú òṣì tó máa ṣẹlẹ̀ náà ni. Ẹ̀tanú máa ṣẹlẹ̀ nítorí ẹ̀tanú. Ẹ lè lo Kóìkì kú òǹbẹ. Kóìkì lọ bèrè lọ́wọ́ ẹ̀. Ẹ̀mí ló lè pẹ̀lú wọn jọ ń sọ̀rọ̀. Mi ò mọ Kóìkì from anywhere. I don't know him from anywhere. Ṣùgbọ́n nígbà tí Olúwa ti lè sọ fún mi nípa ìwé pé is the man of the game, is the man of the match, is the befitting man. Toluwa ti sọ, I follow him immediately. The same thing Baba Igboho, I follow them immediately, and I am so happy with them. I'm so happy with Igboho. I'm so happy with Koiki. So look, when we listen to dodo, me ò listen to any other people. All I listen to it is Koiki because God has given me the direction to them, and I follow them. Tẹ́yìn bá kúrò tẹ́lẹ̀ tẹ́ni ẹ̀ ò ṣe mọ́ bó dẹ̀ ṣe máa padà rí ni ẹ máa kúrò ń bẹ̀ tó pé mo máa lé yín ẹ lọ wo iye àwọn pásítọ̀ tí mo ti lé kúrò lórí Facebook mo máa lé yín tó bá pé Ọlọ́run sísè Ọlọ́run bá ti lè fún mi ní mission yín pé kí n follow yín mo máa lé dodo yín dànù kó ń bẹ̀ ni. Mi ò ní mo fẹ́ jókòó síbẹ̀ kò sí nǹkan tó kè mí pẹ̀lú yẹn tèmi ni pé Olúwa rán mi mo dẹ̀ máa jẹun tó Olúwa bá ti rán mi. I can pay with anything, I don't care. Bí wọ́n yẹn tún drop video tí mo drop yìí ni màmá kan tún pè mí wípé bó ń ṣe wà yìí hospital ló ń wà pé látàná yẹn drain ayé àwọn ti ní problem system òun ní problem wípé òun kan rò ní pé àwọn ọmọ yìí máa fẹ́ bá gbogbo táwọn build jẹ ẹwà àwọn ìyá oníyà 43 ní UK 43 years in UK tó ti wà ń bẹ̀ 42 years in UK ọkùnrin kan pè mí àwọn ti kọ́ ilé sẹ́ àwọn ò lè gbé ilé táwọn kọ́ Nàìjíríà tó dé àwọn ti màmá kan tún pè mí wípé ọmọ òun méjèèjì tóun bí iṣẹ́ alóhùn fẹ́ jẹ́ kí òun fẹ́ fi ojú wọn ọmọ Nàìjíríà look at it. Kẹ wá jókòó dodo ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa rí pé àwọn yìí ń tọ́ pẹ̀lú life yìí who are this agitator àwọn ò ní ìdí wọn. Mo dẹ̀ ń try láti sọ fún yín pé ẹni tí èèyàn bá ń bá nájà lèèyàn máa lọ ń wò ṣebí bàbá Ìgbòho lẹ̀ ń bá nájà ta ló wá súnmọ́ bàbá Ìgbòho ṣebí Koiki ni. Why all these useless people who call them you people leave this job and get out from here ẹ fi iṣẹ́ yìí sílẹ̀ kẹ́ get out ẹ lọ ṣe iṣẹ́ mi
don't base everything on this. Ẹ fẹ́ bàjẹ́ ni èèyàn méjì ò lè ṣe. Téèyàn méjì bá ṣe wọ́n máa envy ara wọn, wọ́n dẹ̀ máa padà bà iṣẹ́ yìí jẹ́. Ọ̀gá méjì ò lè jókòó sínú ọkọ̀. They will destroy it. Look at this man. So easy ni, just think of it. So easy. Kíkó kéèyàn fi ìyàwó àtọmọ sílẹ̀ nílùú òyìnbó kó máa bọ̀ bí báyìí. Inú ẹ̀wọ̀n ní Nàìjíríà. Inú ẹ̀wọ̀n pátápátá ní Nàìjíríà. Kò easy. Ó dẹ̀ fi gbogbo bẹ̀yẹn sílẹ̀ wá jókòó sínú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni pé èèyàn lọ sí fire ní Nàìjíríà. Ó dẹ̀ tún risk life. He's risking his life. Èèyàn kan jókòó sí inú èyìnbó ó lóun ṣe agitator. Ẹ kàn waste time ara yín ni. Àwa tá ń gbé lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn gangan tá ń pariwo ọ̀rọ̀ yìí, we are risking our life and we don't bother. Ṣùgbọ́n tá a bá wá ń risk life wa, tá a bá wá ń rí bọ̀bọ̀ kan tó péré ẹ̀ ní bọ̀bọ̀, listen to me, tó péré ẹ̀ ní Awíkóńkó tó bẹ̀ sí ń tọ̀ with our spirit, that is turning with our feeling. Listen to me, I will brought you to book. Mama gbàdúrà sọ̀rọ̀ nípa ẹ̀. I don't care who you are. Mi ò fẹ́ mọ bí tó ti wá, mi ò fẹ́ mọ ẹni tó ń pè ní ẹ̀gbọ́n ẹ̀, mo fẹ́ mọ ẹni tó ń pè lábúrò ẹ̀. Don't talk with Yoruba nation. Listen, leave it and go and face your job. Leave Yoruba nation. Wọ́n mi owó dọ́dọ̀ mi. But I am speaking for everybody who is Yoruba. Ọmọ Yoruba gidi ni mo jáde fún. I am a prophet. I am a spiritualist. I run spiritual church and I do spiritual work. That is all. Ọmọ Yoruba gangan lèmi jáde nítorí ẹ̀. Èèyàn kò lè wá máa jókòó wá máa tọ̀ nípa. Look at that man. Ó fi ilé sílẹ̀, ó fọ̀nà sílẹ̀, ó wá jókòó sí Nàìjíríà. Bó bá tiẹ̀ jẹ́ pé ó kówó yẹn, ìgbádùn wo ló wà Nàìjíríà tí èèyàn fẹ́ fowó yẹn ṣe? Ìgbádùn wo ló wà ń bẹ̀? Ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn. Let us have just only one direction. That is all. One direction nìkan la lè fi succeed. Ẹ̀yin ń sọ̀rọ̀ pẹ̀lú brain, àwa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí. It is only one direction nìkan la lè fi succeed. Mi ò kíá. Ẹ lè jẹ́ pé lọ́fù. You can be a fans. You can be a fans to Awíkóńkó. I don't care. You can attack me. I don't care. But listen to me. Ìjẹ́ ni mò ń jà o. Ọ̀rọ̀ tó sọ lánàá yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti bàjẹ́. Tó o bá ń ṣe pé fídíò táwa release síta, please share this video to everywhere. Kò sí ìjà láàárín Kóìkì pẹ̀lú bàbá Ìgbòho. I talk to them every day. No fight. Everything is going smooth. Àwọn tí wọ́n kàn jealous, tí wọ́n fẹ́ ti torí jealous ohun tó fẹ́ jẹ, owó tí wọ́n ń rí yẹn gangan ló fẹ́ fi bàjẹ́. Wọ́n wò pé bóyá káwọn bá lé àwọn àjókòó sórí ipò yẹn kò ṣeé ṣe. Ipò tẹ́ máa jókòó sí dodo ẹ̀ máa padà bàjẹ́. Kò sí bí Kóìkì ṣe máa kúrò tí wọ́n máa ní wọ́n gbé ẹnikẹ́ni síbẹ̀ tí kò ní bàjẹ́, ó máa bàjẹ́, kò sọ̀rọ̀ ń bẹ̀. This struggling is for you and for me. Sẹ́yìn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ bá ṣì ń tẹ̀lé that man, listen to me. You have to withdraw. You need to withdraw with that man because on tour with your life, on tour with your future. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ṣe ń wo program that man, listen. Tí that man tó bá ti jáde, that man called Awíkóńkó tó bá ti jáde in the next 72 hours. Ṣé pé mo ti sọ nínú fídíò tẹ̀kan láti come out. Láti wá bẹ dodo ẹ̀yin ọmọ Yorùbá outside. I am telling you. Mo gbàgbọ́ pé wọn ò ní dọ́ṣù ẹ̀yẹn mọ́ in the next 6 months. Ẹ jẹ́ kó kàn wọ́n sílẹ̀. Ebi kì í ṣe Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ló rán mi níṣẹ́. Ẹni tó dẹ̀ rán mi níṣẹ́ ni mo bẹ̀rù, mi ò bẹ̀rù ẹni tí mo fẹ́ jẹ fún. My name is Baba Confirm JP. Please. Once again, my name is Baba Confirm JP. Mi ò bẹ̀rù ẹnikẹ́ni ju ẹni tó dá mi lọ. Bí n bá dẹ̀ kú lénìí, ikú Ọlọ́run ló pa mí. Tí n bá wá kú lénìí tó bá pé torí Yorùbá nation yìí náà, I am okay. God bless you. Ẹ ṣíà ẹ jẹ́ kó débi tó jẹ́ kó dé. Ẹ drop ẹ̀ anywhere. Báwo lè máa sọ̀rọ̀ níta? Ọ̀rọ̀ tó jẹ́ kẹ́ ẹ sọ nínú ilé wa dé tán wá bẹ̀rẹ̀ sí ń sọ. Kóìkì lọ kó wọ owó ẹ̀ sílẹ̀ o. Kóìkì lọ ṣe kinní kan o. Kóìkì àwọn ẹ̀yin yọ Kóìkì lóye. Ẹ̀yin lẹ fi síbẹ̀ ni. Nígbà tí ẹni tí wọ́n jọ dokòwò pọ̀ tó ń pè ní bàbá wa Sunday Igboho tí kò lóhùn yọwọ́ kó mẹ́, gbogbo ẹni tó bá ń gbọ́ ẹ jẹ́ kó máa share, ẹ jẹ́ share to anywhere. Ọmọ Nàìjíríà àwọn ò sí nínú wọn, Yorùbá ni wá. Kí gbogbo ọmọ Yorùbá pátákó dọ̀ dáadáa. We are fighting for your right. Ọmọ kan ò kọ́ lè dé tó jẹ́ ọmọ kékeré kan wá lóhun tọ̀ pẹ̀lú láìfún yín, òun tọ̀ pẹ̀lú òun kọ̀ déta, òun á sọ̀rọ̀ bíi bèbí. Ọmọ kan wọn àwọn èèyàn tó ti ní hypertension látànà.
ẹ wo ẹ jẹ́ ká ètè mójútó. God bless you. Ojú òní tìyìn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá wa tó ń bá wa share, ẹ̀yin bàbá wa tó ń bá wa share, ẹ̀yin màmá wa tó ń subscribe, tó ń share, tó dẹ̀ ń subscribe lórí YouTube wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mi ò ṣe nǹkan kan nítorí owó. Ọlọ́run ló rìn mí. That is all. Thank you. God bless you. Mo dẹ̀ rí pé ìfẹ́ Yorùbá ń bẹ nínú dodo yín. Ẹni tó bá wá sí ìfẹ́ Yorùbá lọ́wọ́ ẹ̀ ó ti dánmú àlè nìyẹn. Àlàáfíà ni fún yín. God bless you.